wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì ti òní pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run nínú ilé ààrẹ àwọn màmá wa àti bàbá wa lónìí tí a jọ máa gbé ọ̀rọ̀ inú bíbélì wò yékéyéké lónìí. Ní apá ọ̀tún mi níyìí mo ní bàbá wa Venerable Bóyè Ọ̀nàrìndé. Bàbá ẹ káàbọ̀ sáàrin wa. Ṣe sá. Bákan náà ní apá àlàáfíà mi lónìí mo ní màmá wa Tóyìn aya Ọládìméjì. Ẹ káàbọ̀ sáàrin wa mà. Ẹ ṣé atọ́kùn. Ẹ jẹ́ kí a gbàdúrà kí bàbá wa kí wọ́n ṣáájú wa nínú àdúrà. Ọlọ́run, a dúpẹ́ fún ọjọ́ òní àti ẹ̀kọ́ tí a ní ní àkókò yìí. Ọlọ́run ṣí wa létí kí a lè gbọ́ ọ̀rọ̀ ìjìnlẹ̀ rẹ̀, ṣí wa lójú kí a lè rí ohun ìyanu tí ó wà nínú ọ̀rọ̀ náà, ṣí wa níyè kí ìwọ Ọlọ́run wa lè gbìn ọ̀rọ̀ náà sí ọkàn wa kí a lè jẹ́ olùṣe ọ̀rọ̀ rẹ, kí ó lè ṣe ayé wa ní rere. Ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín. Ìlànà Ọlọ́run fún ètò níbi ọjà. Àkórí tí a fẹ́ gbé yẹ̀wò òun ni mo pè ní ìlànà Ọlọ́run fún ètò níbi ọjà. Kókó ẹ̀kọ́ wa lónìí ni fífi Ọlọ́run ṣe àkọ́kọ́ nínú ìdókòwò wa. Lẹ́ẹ̀kan sí, fífi Ọlọ́run ṣe àkọ́kọ́ nínú ìdókòwò wa. Ibi kíkà wa ibi méjì ni. Ibi àkọ́kọ́ ìrètí Mátíù orí 6 ẹsẹ̀ 27 àti Tímótì kínní orí 6 ẹsẹ̀ 6. Bàbá wa ẹ jẹ́ á bẹ̀rẹ̀ báyìí. Mátíù orí 6 ẹsẹ̀ 27. Ó kà báyìí wípé, ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀, gbogbo nǹkan wọ̀nyí ni a ó sì fi kún fún yín. Ẹ ṣé sà. Ẹ já wo Tímótì kínní náà orí 6 ẹsẹ̀ 6. Màmá wa Tóyìn Ọládìméjì ẹ bá wo bẹ̀yẹn. Ṣùgbọ́n ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ẹ ṣé púpọ̀ púpọ̀. Àwa tí a ní rọ̀fẹ́ láti máa gbóhùn mi yékéyéké níbi tí a wà, tàbí àwa tí a ní rọ̀fẹ́ láti máa wò wá nípasẹ̀ ẹ̀rọ ayélujára, mo gbàládùra yìí pé ayé wọ̀ nílé bákan náà mọ́. Tá a bá ní ìbéèrè tàbí tí a bá fẹ́ fi ohunkóhun ṣọwọ́ sí wa lórí ètò yìí, a lè tẹ̀ ránṣẹ́ sí wa lórí nọ́mbà yìí 081-471-94733. lẹ́ẹ̀kan sí 081-471-94733. ẹ ṣé. Èròǹgbà wa lónìí, èròǹgbà àkọ́kọ́ tá gbé yẹ̀wò òun ni pé láti kọ́ wa wípé nínàtán jẹ́ iṣẹ́ ìwà bí Ọlọ́run. Ìkejì, láti jẹ́ kí a ní ìmọ̀ wípé Kristi ló ní òwò tí à ń ṣe. So ẹ̀kẹta, láti gbìn sí wa lọ́kàn wípé a kò lè mọ̀ ọ́ ṣe láìsí Ọlọ́run. Ìfáàrà nínú ohun gbogbo èyíkéyìí òwò tàbí ohun tí a dá sílẹ̀, àgbékalẹ̀ òfin wà tí ó ń darí rẹ̀. Pàápàá ètò káràkátà báyìí, a sì rí pé ìdókòwò ohun tí à ń wá tàbí ohun tí à ń lépa ni pé ká ní àṣeyọrí, ká jèrè ètí Ọlọ́run tó fẹ́ nínú ìdókòwò náà. Gẹ́gẹ́ bí Kristẹni, kí ni àwọn òfin tí ó yẹ ká máa tẹ̀lé tó lè tọ́ wa nínú òwò wa lójoojúmọ́? Ọ̀kan nínú rẹ̀ ni pé ká fi Ọlọ́run ṣe àkọ́kọ́. Síwájú sí, a kò ní láti sọ fún àwọn ènìyàn
kó tó di pé wọ́n máa mọ̀ pé kìrìsìtẹ́nì ni wá. Nítorí náà ó pọn dandan fún wa o, yóò sì fi ara hàn nínú ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn oníbàárà wa, àwọn tí a jọ ń tà, àwọn tí a jọ ń rà. Ẹ já lọ fún ìbéèrè wa, fún ìjíròrò wa lónìí. Ìbéèrè àkọ́kọ́ màá taari rẹ̀ sọ́dọ̀ bàbá wa, bàbá Venerable Bóyè Ọ̀nàrìndé. Ó ní kí ni ó túmọ̀ sí kí a fi Ọlọ́run ṣe àkọ́kọ́ nínú òwò wa. Ẹ ṣe atọ́kùn. Ìkíní tí mo lè sọ pé ó túmọ̀ sí ni pé kí a fi àkóso ohun gbogbo nínú òwò wa lé Ọlọ́run lọ́wọ́. Ìkejì ni pé kí Ọlọ́run pàápàá jẹ́ aláṣẹ àti olùdarí, èyí tí àwọn èèyàn ń pè ní managing director general lónìí nínú òwò wa. Ẹ ṣe pé ká fi Ọlọ́run ṣe managing director wa, ká fi ṣe orísun gbogbo nínú òwò wa. Ẹ já gbọ́ láti màmá wa oníṣòwò Tóyìn aya Ọ̀làdìmẹ́jì. Kílẹ̀ náà lè sọ nípa rẹ̀ màmá wa. Ẹ ṣe atọ́kùn. Ó yẹ ká fi Ọlọ́run ṣe àkọ́kọ́ nínú okòwò wa, nítorí Ọlọ́run jẹ́ àkọ́kọ́ nínú ohun gbogbo tí ó dá. Ọlọ́run ni àkọ́kọ́. Tí a bá ti fi Ọlọ́run ṣe àkọ́kọ́ nínú okòwò wa, a ó ní àṣeyọrí tó péye. A bá fi Ọlọ́run ṣe àkọ́kọ́ nínú òwò wa, ẹ̀yin ará ilé tàbí àwa tá a ní ìrọ̀fẹ́ láti máa wò wá, wọ́n tá a bá fi Ọlọ́run ṣe àkọ́kọ́ yóò pé wa nínú ohunkóhun. Olúwa ràn wá lọ lórúkọ Kristi. Àmín. Ìbéèrè kejì máa ta irẹ̀ sọ́dọ̀ yín. Wọ́n ní dárúkọ àwọn ìlànà Bíbélì fún òwò wa. Pàápàá ẹ bá wo Léfítíkù orí ìkọkàndínlógún yẹn ẹsẹ̀ ìkarùndínlógójì, ká wo àwọn ìlànà, àti Dítárónómì orí karùndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún. Léfítíkù orí kọkàndínlógún ẹsẹ̀ karùndínlógójì sọ fún wa pé ẹ̀yin kò gbọ́dọ̀ ṣe àìṣòdodo ní ìdájọ́, ní ìwọ̀n ọ̀pá, ní òṣùwọ̀n ìwúwọ́ tàbí ní òṣùwọ̀n onínú. Dítárónómì orí karùndínlọ́gbọ̀n ẹsẹ̀ karùndínlógún sọ fún wa pé òṣùwọ̀n pípé ni kí ìwọ kí ó lò, kí ọjọ́ rẹ kí ó lè pẹ́ ní orí ilẹ̀. A fi yé wa ń bẹ̀ pé tí a bá lo òṣùwọ̀n pípé, Ọlọ́run dá wa lójú pẹ̀lú májẹ̀mú pé ọjọ́ wa yóò pẹ́. Gbogbo ọrọ̀ tí a ń kó jọ, ọrọ̀ ajé wa ẹ̀mí ẹ̀ máa gùn. Àwa tá ní ọrọ̀ ajé náà, ẹ̀mí tiwa náà máa gùn. Ẹsẹ̀ ibi tí a rí kà nínú Bíbélì nìyẹn. Ẹ ṣe bàbá wa náà báyìí náà kẹ́ bá fojú àgbà wò ó. Tẹ́ bá wo láyà àtijọ́ ọ̀ ní ìgbà kan rí, tẹ́ bá wo Kóńgò ó lé oye agolo mílìkì tá ò bá nínú rẹ̀. Àwọn kan tẹ̀ ṣe débi kan tó lákòókò tí pé tẹ́ ẹ̀ bá ṣọ́ra kó bí owú èyí tí wọ́n fi ń ta gàrí tàbí tí wọ́n fi ń ta ìrẹsì tàbí tẹ ẹ̀wà, wọ́n á ti rẹ lórí, tàbí kí wọ́n ti sè kó ti jiná kó ti súkì. Bàbá kílẹ̀ lè sọ sí, nítorí gbogbo rẹ̀ náà ní láti lè ṣe àṣeyọrí àti láti jẹ èrè rẹpẹtẹ. Kí ni ohun tí pàápàá ibi tí a kà tó sọ nípa òṣùwọ̀n èké. Ẹ ṣe púpọ̀. Bíbélì fi dá wa lójú pé gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni. Tá a bá wo ibi tí wọ́n kà fún wa, Létífíkù yẹn orí 9, ó sọ fún wa ń bẹ̀ pé ká jẹ́ olódodo. Ní ẹsẹ̀ ìkarùndínlógójì yẹn ló tún tẹnu mọ́, tá a bá lọ sí ẹsẹ̀ ìkẹrìndínlógójì ibi tá a kà yẹn gan, pé ká jẹ́ olóòótọ́ ní okòwò wa. Bẹ́ẹ̀ ni Deuteronomy tá a kà yẹn ó sọ pé ó di dandan fún wa láti lo òṣùwọ̀n tó pé àti èyí tó ṣe déédé, ìbáà jẹ́ onínú, ìbáà jẹ́ oní ìwọ̀n wíwúwo tàbí ọlọ́pàá. Bóyá n tí ẹ̀ ń sọ lẹ́ẹ̀kan ni àwọn tá à ń fi wọn gàrí tàbí àwọn yẹn ni òṣùwọ̀n onínú. Àwọn èèyàn lè di nínú pé kí wọ́n fi àbẹ́là sí tàbí kí wọ́n gé e létí. So ìyẹn ń túmọ̀ sí pé wọ́n ṣe aláìṣòdodo. Èrè rẹ̀ ó dẹ̀ ń bẹ lọ́wọ́ Ọlọ́run láti san fún wọn.
ó nítorí ẹni tó bá fi ara rẹ̀ hàn bí ẹni rere Olóhun ó fara hàn bí ẹni rere ẹni tí ó bá fara rẹ̀ hàn bí ẹni tó wọ́ bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe rí sí i. ẹ̀yin olùgbọ́ wa nílé tàbí tí a ti ń gbọ́ mi báyìí agbọ́ báyìí àwa tá à ń lo òṣùwọ̀n èké yálà àwa tá à ń ta ọjà ni tàbí àwa tá a tilẹ̀ ń ta pẹtiró torí mo ti ra pẹtiró kan lọ́jọ́ kan mo ń wò pé àbí táǹkì mọ́tò èso ń jò ní pé kí ló ń ṣẹlẹ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ ìbùkún Olúwa ní mo nílà o ẹja àmọ́ eléyìí ẹ jẹ́ ká jẹ́ olóòótọ́ níbi torílẹ̀-èdè wa tó dé lónìí à ń pariwo àwọn adarí wa èyí tí àwa pàápàá tá à ń ṣe nínú òṣùwọ̀n èké ó máa pọ̀ ńbẹ́ o lórúkọ Kristi Olúwa yóò dáríjì wá àmín ẹjọ́ ọmọdé bẹ̀ wá ẹja yí padà nítorí pé tá a bá fara hàn gẹ́gẹ́ bí olóòótọ́ sí Ọlọ́run ṣe tán láti fi ara hàn gẹ́gẹ́ bí olóòótọ́ ìmọ̀ tá a bá fara hàn gẹ́gẹ́ bí aláìṣòótọ́ tá à ń fi dúdú tá a fi ń pe funfun Ọlọ́run rí mi náírà 2 péré mo jẹ lórí rẹ̀ nígbà pé 20 náírà ló dẹ̀ jẹ èrè àjẹ pojúdé Ọlọ́run rí ọba kan náà nítorí náà ẹ jọ̀wọ́ ẹja tó orílẹ̀-èdè yìí ṣe yóò dára fún wa o. àmín Jésù. ẹ já lọ sí ìbéèrè kẹta kọjá sọ́dọ̀ bàbá wa ó ní kí ni àtúbọ̀tán àìfi Ọlọ́run ṣe àkọ́kọ́ nínú ìdáwọlé wa tàbí pé wẹ́ẹ́ ká ti yọ tọ́lọ́run kúrò ń bẹ̀ pé owó rèé wọ́n ní kí ni àtúbọ̀tán rẹ̀ ẹ jẹ́ ká wo Psalm 127 ẹsẹ̀ kínní Psalm 127 ẹsẹ̀ kínní káwọn ohun tó sọ fún wa. bí kò ṣe pé Olúwa bá kọ́ ilé náà àwọn tí ń kọ́ ń ṣe lásán bí kò ṣe pé Olúwa bá pa ìlú mọ́ olùṣọ́jí lásán. ẹ bá a dá sí i. ẹ ṣe àtọkùn tá a bá wò ó màmá wa Tóyìn ti fi tó wa létí pé Ọlọ́run so ìlérí mọ́ òdodo ṣíṣe nínú òwò wa pé ọjọ́ wa yóò pẹ́ lórí ilẹ̀ ẹni tí ò bá ṣòdodo ń bẹ̀ ó mì ń pé ó ń wá ìbínú Ọlọ́run. ohun tí mo tún lè sọ ni pé ìwé mímọ́ tá a kà ó ń sọ fún wa pé ohunkóhun tó wù kó jẹ́ tí Ọlọ́run kò bá ti jẹ́ ìpìlẹ̀ rẹ̀ tí Ọlọ́run ò lọ́wọ́ sí asán tàbí àṣedànù ni yóò yọrí sí. asán tàbí àṣedànù ni yóò yọrí sí. àbíbẹ̀ ètò ìsọ̀rọ̀ gbọ́dọ̀ àkó mọ ohunkóhun wá sínú ayé yìí olórí ẹ̀dájú pé àlùṣe kí ló àárín mọ ohunkóhun lọ. ilé ìta níyẹn tí Ọlọ́run bá ti fi ìbùkún sí èrè díẹ̀ jẹ́ kó tó wà. mo bẹ̀ wá pápá àwọn onígbàgbọ́ àti àwa yòókù tá à ń gbọ́ wa àbí tá à ń wò wá ẹ jẹ́ ká fi mọ níwọ̀n èyí tí Ọlọ́run fẹ́ ẹ jẹ́ kí n gbọ́ tẹnu màmá wa náà torí pé ọ̀kan láwọn oníṣòwò wa pàtàkì nílùú Ilé Ifẹ̀ yìí àti agbègbè rẹ̀ ni wọ́n ní kí ni àtúbọ̀tán rẹ̀ nígbà tá a bá fi Ọlọ́run tá a kò fi ṣe àkọ́kọ́ nínú òwò wa tá a yọ tọwọ́ Ọlọ́run kúrò ńbẹ̀ tá à ń fi ọwọ́ agbára òmíràn tàbí agbára síbi tá a fi ń kun kí ni yóò jẹ́ àtúbọ̀tán wa. ẹ ṣé bàbá wa tọkùn ó lè fa ikú àìtọ́jọ́ tí a kò bá fi Ọlọ́run ṣe àkọ́kọ́ nínú okòwò wa ó lè fa kí irú àwọn ọmọ ẹni bẹ́ẹ̀ máa hùwà jákujàku nítorí pé owó tírú ẹni bẹ́ẹ̀ fi tó àwọn ọmọ owó èrú ni irú ẹni bẹ́ẹ̀ ò ní nífọ̀kànbalẹ̀ lórí ara ẹ̀ àti lórí iṣẹ́ tó ń ṣe nítorí gbogbo ohun tó ń ṣe kò fi ti Ọlọ́run ṣe àkọ́kọ́. ẹ ṣé olóòtú. ẹ ṣé pé tá a bá fi tọlọ́run ṣe àkọ́kọ́ o ohunkóhun tó nǹkan lè kó jọ wọ́n ní àwọn bàbá wa bọ̀ wọ́n ní ilé tí a fi kí ló máa wo èrì lówódáwúdá ọdún nítorí pé tá a bá ti mú àìṣòdodo náà jẹ́ àwọn orílẹ̀-èdè wa jẹ́ àwọn òbí tá a dé jẹ́ àwọn òbí tá a ń lọ Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. àmín Jésù. ẹ já lọ sí ìbéèrè kẹrin màmá wa ẹ bá wa wò ó kì í sì bá wa kà á ìbéèrè kẹrin. ǹjẹ́ a ní nǹkan kan láti ṣe gẹ́gẹ́ bí èrè tí a bá fi Kristi sínú òwò wa? bẹ́ẹ̀ ni èrè púpọ̀ ni a máa rí tí a bá fi Kristi sínú òwò wa tàbí sínú gbogbo ìdáwọ́lé wa. èrè àkọ́kọ́ ni pé a ó ní ìfọ̀kànbalẹ̀ ọkàn wa balẹ̀ nínú òwò wa.
ìbùkún rẹpẹtẹ lóríṣiríṣi. A tún fi yé wa nínú Dítarónómì orí 25 ẹsẹ̀ 15 wípé a ó ní ẹ̀mí gígùn àti àlàáfíà tí a bá fẹ́ Ọlọ́run ṣe àkọ́kọ́ nínú okòwò wa. Irú àwọn ọmọ ẹni bẹ́ẹ̀ máa ní àṣeyọrí tó pọ̀. Okòwò bẹ́ẹ̀ máa tọ́jọ́. Ojú rere lọ́dọ̀ Ọlọ́run àti àwọn oníbàárà irú oníṣòwò bẹ́ẹ̀ ó máa rójú rere gbà nítorí pé ó ti fẹ́ Ọlọ́run ṣe àkọ́kọ́ ó sì ń ṣe òótọ́. Àwọn oníbàárà rẹ̀ máa pọ̀ sí i nítorí pé ó jẹ́ ẹni tó ń ṣòótọ́. Àwọn èèyàn wọ́n máa sọ fún àyìn pé gbé iṣẹ́ fún lágbájá, lọ ra ọjà lọ́dọ̀ ìyá lágbájá, kò bí owó tó péye ló fi wọ́n, ọjà èrè kò ní fowó lé, ó máa jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó ní oníbàárà rẹpẹtẹ. Ẹ ṣé olóòtú. Bàbá wa lórí tibẹ̀ yẹn mo fẹ́ ká wò ó kí ni akitiyan irọ́ pípa tó máa ń kó nínú òṣòwò nínú káràkátà. Fún àpẹẹrẹ ọjà tó ò sí nílẹ̀ báyìí tani àwọ̀ a mọ̀ pé ọjà yẹn ọ̀sẹ̀ mẹ́ta àti lè ní o àní àsanwó lẹ̀ tó bá tilẹ̀ mọ́wó lẹ̀ báyìí ọ̀sẹ̀ tó ń bọ̀ ó gbà á. Ẹ ṣé olóòtú. Kò sí ẹni tí ó parọ́ tí ò ní jèrè. Òwe kan sọ ó ní tí ẹni tí à ń parọ́ fún tí ò bá mọ̀ ẹni tí ń parọ́ fún ni mọ̀ pé èèyàn méjì ò lè pàdánù rọ́. Onírọ́ gan ni ó sì wá pàdánù nígbẹ̀yìn. Tí a bá gba owó ọjà tí ò dé ní àìpẹ́ láì jìnnà àṣírí atú náà ni àwọn èèyàn á dẹ̀ kọ̀ wá sílẹ̀ àtọ́jà wa. Ìgbà mìíràn ọ̀kàn tí ẹ lé di èyí tí ó di gbódò ń ló sọ tí wọ́n á máa fani lọ sílé ọlọ́pàá lọ sí ibì kan láti lọ máa ro ẹjọ́ tí ò tọ́ sí ọmọ Ọlọ́run láti máa rò. Ìmíì gẹ́gẹ́ bí màmá wa ṣe sọ a lè béèrè ẹ̀ lórí àwọn ọmọ. Ọlọ́run lè béèrè ẹ̀ lórí àwọn ọmọ ntí òbí ṣe á dẹ̀ wá padà bí ẹ̀san lórí ọmọ. A gbọ́dọ̀ ṣọ́ra lọ́pọ̀lọpọ̀ torí pé Ọlọ́run ò fẹ́ ntí Ọlọ́run ò bá dẹ̀ ti fẹ́ káwa náà kó má ṣe tó. má ṣe torí wọn ní mímọ́ ni Ọlọ́run ẹ̀hún ló sì ń pè wá pàápàá ká jẹ́ mímọ́. Pétérù kínní orí kínní abáwẹ́sẹ̀ 15 sí 19. Lẹ́ẹ̀kan sí àwa olùgbọ́ wa níbikíbi tí a wà tàbí àwa tí a ní àǹfààní tí a lè máa wò wá lórí ẹ̀rọ ayélujára. Lẹ́ẹ̀kan sí nọ́mbà tí a lè béèrè tàbí tá a lè fi ìbéèrè wa ránṣẹ́ sí tàbí ohunkóhun tó bá ń rí wa lójú. Nọ́mbà náà nìyí 081 471 94733. Lẹ́ẹ̀kan sí 081 471 94733. Ẹ ṣé púpọ̀. Ẹ jẹ́ ká lọ wo ìbéèrè èyí tí a fi káàdì rẹ̀ lónìí tí ṣe ìbéèrè karùn-ún. Jẹ́ ń béèrè lọ́wọ́ bàbá wa. Wọ́n ní ǹjẹ́ ìfarahàn Kristi wà nínú òwò wa lónìí? Kí ẹ wò ó pẹ̀lú ìgbà tí ẹ ti ń bọ̀ ẹni tó ta bá wò ó bàbá ilẹ̀ náà ti ta sí ọjọ́ tí ẹ ti dáyé báyìí ká wá wo ohun tó ń ṣe lóde òní. Tí mo gbọ́ ní ìgbà kan tó ní pé téèyàn bá ń ta iṣu tó bá ti kó sẹ́nu ọ̀nà báyìí ó lè fi oye ṣùgbọ́n lóde òní téèyàn bá dánwò báyìí àtowó rẹ̀ àti iṣu tó kó síbẹ̀ kò ní bá kankan bẹ̀. Kọ́lọ́run ó ràn wá lọ́wọ́. Àmín. A lè sọ pé ìfarahàn Kristi wà lóde òní náà ṣe ni kò wọ́pọ̀. Torí àwọn kan ti jẹ́ olùfọkànsìn tí wọ́n mọ Ọlọ́run tí wọ́n ń sìn. Irú wọn yẹn láàrí kó pọ̀ tí ó fi dàbí pé àwọn tó pọ̀ jù kò jẹ́ ká mọ̀ pé irú wọn wà. Ó ṣeé ṣe irú wọn ó lè má ju 3 lọ nínú 100. So a lè wá ṣòro fún wa láti mọ ibi táwọn 3 yẹn wà. Ló lè jẹ́ káwọn èèyàn máa rò pé kò sí rárá. Ó wà. Táwa náà bá dẹ̀ pinnu pé a fẹ́ jẹ́ kan nínú wọn tá a jẹ́ olówó
a gbọ́dọ̀ tẹ̀lé ní tí ọ̀rọ̀ Ọlọ́run sọ kọ́lọ́run ó ríbi kà wá mọ́ àwọn tí ó ń jíṣẹ́ fún torí Ọlọ́run là ń jíṣẹ́ fún nínú ohunkóhun tá a bá ń ṣe. ẹ ṣé wọ́n ní ìfarahàn Kristi ó sì wà náà títí nínú òwò wa lónìí ó lè má wọ́pọ̀ ẹ jẹ́ ń gbọ́ láti ẹnu màmá wa màmá Tóyìn aya Ọládìméjì. ẹ ṣé atọ́kùn ó wà gẹ́gẹ́ bí bàbá mi ṣe sọ ṣáájú ṣùgbọ́n kò wọ́pọ̀ ó ṣeé ṣe kí a má rí ju ènìyàn 3 tàbí 5 nínú ìdá 100 nítorí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn òṣùwọ̀n èké ni à ń lò lóde òní tàbí àwọn tí a tilẹ̀ gbé iṣẹ́ ọwọ́ fún tí wọ́n máa gba owó èròjà nǹkan tí wọ́n fẹ́ lò nígbà tí wọ́n bá fẹ́ lọ ra irú èròjà iṣẹ́ bẹ́ẹ̀ èyí tí wọ́n máa rà ó máa jẹ́ èyí tí ó dínwó sí èyí tí ẹni tó níṣẹ́ fún wọn ayédèrú ni wọ́n ń pe irú nǹkan bẹ́ẹ̀ so irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ló pọ̀ lóde òní ṣùgbọ́n èmi àti ẹ̀yin ó yẹ ká ka ara wa mọ́ àwọn tó máa jẹ́ olóòótọ́ tí a ò fi Ọlọ́run ṣe àkọ́kọ́ nínú okòwò wa tá a bá rántí nígbà ayé Nóà nìkan àtàwọn ìdílé rẹ̀ nìkan ló là nínú ìkún omi nítorí wọ́n jẹ́ olóòótọ́ so ẹ jẹ́ ká jẹ́ olóòótọ́ ká fẹ́ràn ṣe àkọ́kọ́ nínú okòwò wa Ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín. ká tó mọ̀ ohun wá sí ìdánudúró lónìí màmá wa ní ṣókí bẹ́ẹ̀ kẹ́ gba àwọn ẹlẹgbẹ́ yín tí ẹjọ́ ń tà tí ẹjọ́ ń rà bá mi gbà wọ́n ní ìyànjú pàápàá nípa fífi Ọlọ́run ṣe àkọ́kọ́ àti nínú ohunkóhun tí a bá ń ṣe. ẹ ṣé atọ́kùn gbogbo àwọn èèyàn tó wà nílé tí a ń ṣe òwò tàbí tá a ń gba iṣẹ́ kan tàbí èkejì mo fẹ́ ká fi Ọlọ́run ṣe àkọ́kọ́ nínú okòwò wa tàbí nínú ìdáwọ́lé wa kí ẹ̀mí wa kó lè gùn ká lè rí iṣẹ́ rere gbà kí àwọn oníbàárà wa kó lè máa pọ̀ sí i torí tí a bá ti ṣe gbogbo èyí àwọn májẹ̀mú tí Ọlọ́run ṣe fún wa nínú ìwé mímọ́ ó máa jẹ́ ìpín wa Ọlọ́run á ràn wá lọ́wọ́ á fún wa ní oore ọ̀fẹ́ àti ẹ̀mí ìgbọràn láti fi Ọlọ́run ṣe àkọ́kọ́ nínú okòwò wa. ẹ ṣé bàbá wa Bóyè Ọ̀nàrìndé ẹ bá mi gbà wọ́n ará ilé náà ní ìyànjú nípa jíjẹ́ olóòótọ́ sí ohunkóhun tí a bá ń ṣe. ẹ ṣé púpọ̀ olóòtú gbogbo wa a gbọ́dọ̀ mọ ọmọ ẹni tí àwa ṣe tí a bá ní ajẹ́ ti Ọlọ́run ǹjẹ́ ní Ọlọ́run mọ̀ wá ká sì máa rántí pé ọjọ́ kan ń bọ̀ tí gbangba wa yóò dẹkùn tí kedere ó bẹ̀ wò nítorí pé Ọlọ́run máa béèrè ohun gbogbo tá a gbénú ara ṣe nítorí náà ó léwu fún wa bí ọmọ Ọlọ́run láti má jẹ́ olóòótọ́ nínú ohunkóhun tá a bá ń ṣe àti pàápàá nínú òwò wa. ẹ ṣé bàbá ọ̀rọ̀ ìparí wọ́n ní ti Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ ní gbogbo ìgbà ẹ jẹ́ kí a tètè kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà ká jẹ́ kí bẹ́ẹ̀ ni wa kó máa jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ wa kó máa jẹ́ bẹ́ẹ̀ kọ́ pàápàá nínú iṣẹ́ tí a yàn láàyò èyí tí a ń ṣe lójoojúmọ́ àti ohunkóhun tó lè mú wa kọ̀yìn sí Ọlọ́run nínú òwò wa ó yẹ kí a yọ kúrò pátápátá kí a jẹ́ ẹni tí wọn yóò máa kà tí wọ́n sì máa ka Kristi pẹ̀lú rẹ̀ ẹ jẹ́ kí a ṣe nǹkan bí Kristi ti fẹ́ bí Kristi yóò ṣe ṣe ẹ jẹ́ ká pàápàá kí a ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run sọ wá pé ó ní àwa ni ìmọ́lẹ̀ tí à ń tan ìmọ́lẹ̀ nínú ayé yìí ìrètí Mátíù orí 5 láti ẹsẹ̀ 19 sí iwájú ẹsẹ̀ àkọ́sórí wa òun ni Sáàmù orí 24 ẹsẹ̀ 9 Psalm 34 verse 9 ó ní ẹ bẹ̀rù Olúwa
ẹ bẹ̀rù olúwa ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́ ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́ nítorí kò sí àìní nítorí kò sí àìní fún àwọn tó bẹ̀rù rẹ̀. fún àwọn tí ó bẹ̀rù rẹ̀. lẹ́ẹ̀kan sí o ẹ bẹ̀rù olúwa ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́ nítorí kò sí àìní fún àwọn tí ó bẹ̀rù rẹ̀. àmín. lẹ́ẹ̀kan sí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Venerable Bóyè Ọ̀nàrìndé. bàbá ẹ ṣé ẹ kú dìde wa. ẹ ṣé atọ́kùn. bákan náà mo dúpẹ́ lọ́wọ́ màmá wa Tóyìn aya Ọládìméjì. ẹ ṣé ẹ kú dìde wa. ẹ ṣé atọ́kùn. lẹ́ẹ̀kan sí orúkọ mi kò yí padà Venerable Adéyẹmí Ògúnbèyí. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tí à ń gbọ́ ọ̀rọ̀ yìí nílé àti àwọn tí wọ́n bá wa ń gbé sókè tí wọ́n bá wa ń gbé sísàlẹ̀. ẹ ṣé púpọ̀ púpọ̀ lórúkọ Kristi ìjọba Ọlọ́run kò ní bọ́ sàn lọ́wọ́ wa o. àmín. ohunkóhun tí a bá ń ṣe ẹ jẹ́ á fi ìbẹ̀rù Ọlọ́run ká fi kún wọn. ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rẹ́ tí a ti gbọ́. a bí ọ̀gá nítorí pé ìwọ ni ọ̀rọ̀ náà. Jésù jọ̀wọ́ lóhun gbogbo tí a bá ń ṣe ẹ̀mí ìbẹ̀rù rẹ jọ̀ọ́ wà lọ́kàn wa. àmín. jẹ́ ká máa wá ìjọba rẹ. àmín. gbogbo èyí tó kù Olúwa wá fi fún wa. àmín. iṣẹ́ wa bí a ṣe ń ṣe jẹ́ kó máa mú èrè wá nítòótọ́. àmín Jésù. èrè náà jẹ́ kó jẹ́ àjẹmọ́nú fún wa. àmín. gbogbo etí tó ti gbọ́ wa lónìí ẹ bá mi bùkún wọn. àmín Jésù. àlàáfíà rẹ lórúkọ jọ wà lórí òwò wọn. àmín Jésù. gbogbo ohun bí aṣálẹ̀ Olúwa mú kó nu ojú ìwé wa. ní ìjọba rẹ ohun mi ò mọ̀ ní máa jọ fọ̀ sí wa o. àmín Jésù. bàbá ẹ̀kún wa délé. ẹjọ́ dára fún wa. àmín. ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín.